Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ajigini. Ó wà bias. Ó wà bias gan Ajigini. Tó o bá jẹ́ lọ́yà, wàá rojọ́ mọ́ rẹ̀ lẹ́sẹ̀. Ẹni bá dẹ̀ gbà ọ́ ní àṣẹ lọ́yà tàbí spíkà, onítọ̀ máa ní problem. Ó wà bias now nínú gbogbo ọ̀rọ̀ tó sọ pátápátá. One, jẹ́ kí n máa mú kókó inú ẹ̀ lórí ọ̀rọ̀ rẹ pọ̀. Èyí tó jẹ́ kókó obẹ̀ mi ò sì ní sì tó yẹ ẹ̀yọ kúrò. Nígbà àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní gbọ́, wọ́n á mọ̀ pé wà bias. Ajígini jẹ́ ń bí ọ́ léèrè sí ọ̀rọ̀ yìí kó tó di sí bàbá wa ọba Ghandi kábíyèsí bàbá ọlọ́pọlọ pípé. Ǹjẹ́ bàbá wà lórí àpèrè tó tó di fọ́rọ̀ ìṣẹ̀lẹ̀? Ká ń ṣe fàmí fà ọ́ lórí ọ̀rọ̀ ìmáàmù. Bàbá wa Ghandi ò sílẹ̀. Second, bàbá ṣàlàyé báyìí wípé ẹni tí ẹ bá fẹ́ ẹ lọ mú wá kóhùn ṣàdúrà kóhùn dẹ̀ gbé wò. Ó pè é nìyẹn. Ẹ ń jà sí lọ́tún lósì. Bàbá òun kódà kò lè sọ pé pàtó bí wọ́n ṣe bẹ̀rẹ̀. Kò lè sọ pé pàtó bí wọ́n ṣe bẹ̀rẹ̀. Òfin tó bá dẹ̀ wà ń bẹ̀ kó tó di pé gba kàbíyèsí tó gbà tọ́wọ́ ó ká. Tẹ́ ẹ bá ní bàbá wa kábíyèsí Ghandi ìlú èbó kìndì ni come from ìlú èbó Ògbómọ̀ṣọ́. Ìmáàmù Yunus come from abroad. Ìmáàmù ni kí nìyẹn ní ó travel. Òní kọ́ ni tí ọmọ bá fẹ́ gorí àpèrè bàbá rẹ̀ kódà kó wà ní South Africa yóò wálé ìrìn àjò kò ní í ṣe nínú ọ̀rọ̀ yìí rárá. Ìrìn àjò ò ní í ṣe nínú ọ̀rọ̀ yìí rárá o. And bẹ́ẹ̀ sì ni lórí ọ̀rọ̀ tó dẹ̀ ṣẹlẹ̀ tí wọ́n sọ pé ṣé tí ọmọ bá ṣe bàbá ó yẹ kí bàbá wa gbé sí ìta gbangba. Ọmọ ló kọ́kọ́ ṣe bàbá tó bẹ̀rẹ̀ sí ní pòwe oríṣiríṣi mọ́ bàbá. Òpònú nìkan ni ó mọ̀ pé Yunus ó kọjá yìí. Ọmọ ló ya akóni síta. Ọmọ ti ya akóni síta. Ó wà bias lórí ọ̀rọ̀ yẹn. Ìlú èbó ò ní ṣe lórí ọ̀rọ̀ yìí àtọ́. Ogún bàbá rẹ̀ ló wá jẹ. Yunus Islam ló wá dúró lé tó béèrè fún. Ìlú rẹ̀ ní Ifán ó ní bẹ́ẹ̀ ṣe ṣe. Ìlú mi lọ́yàn ó ní bá a ṣe ṣe. Ọba ní tó bá wá gorí àpèrè rẹ̀ tán wà fínífíní. Ìmíì gan nínú ẹbí rẹ̀ wọ́n béèrè pé ṣe é fọwọ́ sí i. Òkè lágbájá ó lọ wo ìtàn bí bàbá wa kábíyèsí Ọ̀jájá. Torí a lè sọ̀rọ̀ ní ìsìnkámú kan nù kẹ́ ẹ sọ pé lẹ́bọ ni tàbí pé kì í ṣe mùsùlùmí. Ìyẹn pọ́blẹ́mù yín nìyẹn. Báyìí là á ṣe nílùú wa èèwọ̀ bòmíì. Ǹjẹ́ gbọ́ wọ́n béèrè lọ́wọ́ gbogbo wọn pé tó ta ló fẹ́ gbé ọba yìí? Ǹjẹ́ ó mọ̀ pò tí kábíyèsí Ọ̀jájá wà? Wọ́n tó di pò ní àwọn yòókù rẹ̀ yọ̀ǹda fún. Òun ló kéré nú àwọn ẹ̀gbọ́n rẹ̀ méjèèjì. Bàbá wa Ghandi àwọn àtàwọn ẹbí wọn ti sọ kó tó jọba. Kí wá ló dé tí Yunus tí ìṣe gbogbo ẹbí ilé Ayílára ló fọwọ́ sí? Ó ní kọ́lọ́fín nù. Ó ní kọ́lọ́fín. Ó wà bias. Ó ní kó tó dájọ́ ẹjọ́ tó ti ń fi kègé lé everything báyìí.
ó ti dá already kó gbèsè ló kù. Ajígini ṣé ní fọ́n tó o bá fẹ́ jọba lónìí ẹ̀gbọ́n rẹ àbúrò rẹ ọbàkan rẹ gbogbo ẹ mọ̀ jọ jókòó ni lẹ́sàsàrò. Ẹ̀gbọ́n ó lè ní mo yọ̀ǹda ẹ̀ fún lágbájá náà ò ní rárá èmi yọ̀ǹda ẹ̀ mi ò lẹ́mìí ẹ̀. Kékeré ní òní ó dà òun gbà kápèrè bàbá àwọn kó mọ́ lọ parun. Àwọn ẹ̀gbọ́n wọ́n sì kìtì mọ́ wọ́n gbárùkù tí ní ẹsẹ̀ rẹ̀ ó fi múlẹ̀ ńlẹ́sẹ̀ rẹ̀ yóò fi múlẹ̀. Ẹ kàn máa yanu sọ̀rọ̀ lórí nẹ́ẹ̀tì gbúrúgbúrú ní kódà kò tún wádìí ọ̀rọ̀ yìí kó tó di gbogbo jáde. Gbogbo yín tẹ́ ń dájọ́ ẹ̀yin tẹ́ ń sọ pé yín ọba Ghandi ò tó bẹ́ẹ̀ láti yọ ó tó bẹ́ẹ̀. Ọba Ghandi nìkan sì kọ́ ló máa tó láti ṣe wípé kò lè ṣeé ṣe tí gbogbo ẹbí kódà kó kẹyọ kan kó jọmọ kékeré nínú ilé ẹbí yẹn tán bá láwọn ò fọwọ́ sí kò lè ṣeé ṣe. Torí ìmáàmù ipò ẹ̀sìn ló fẹ́ gbà tí ò bá sì tọ́ sí i ó lè lẹ́gbọ̀n wájú ó lè lábúrò láàrin ó lè ní kinní kan wọn ò lè fi torí pẹ̀lú èbó tó wá ni wọn ò wá fi gbé sí i. Kí ni nǹkan náà nílùú èbó ó wáṣẹ́ wá ni ó wá ṣiṣẹ́ owó ni. Ẹ béèrè pé ṣó ṣe ìmáàmù nílùú èbó àbí bàbá wa Ghandi Dọ̀túnlá Mẹ́wàá bó bá wà nílùú èbó tó bá lóun fẹ́ jẹ́ king of Ògbómọ̀ṣọ́ nílùú èbó yóò jẹ́ táwọn ẹbí rẹ̀ ó sì fọwọ́ sí tí wọ́n sáyẹ̀nsì torí pé kí ni inú ilé ọba ló ti jáde. Ọmọ ọba ni Ajígini ó fẹ́ trend ọ̀rọ̀ rẹ̀ ò straight. Tó o bá jẹ́ lọ́ọ̀yà tètè padà sí Shimba kó lọ kọ́ṣẹ́ dáadáa. Ǹjẹ́ o gbọ́ tó bá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ tí ò ní mú kó o máa rí àtakò lórí net go to the straight point. Mọ́ yà sọ́tún yà sósì nǹkan yín tó bá wá yá kí n ṣẹ̀ṣẹ̀ tó wá dájọ́ bó bá dájọ́ gan ẹjọ́ rẹ̀ ò ta. Ẹjọ́ tó gbé kalẹ̀ kò mú nǹkan kan jáde. Ní ẹyọ méjì tí mo bọ́ ṣe analysis rẹ̀ yìí o gbé lọ sí ọ̀dọ̀ anybody tún gbé lọ sí Ifán lọ gbé kalẹ̀ kó o gbé ti ìmáàmù kalẹ̀ kó o gbé o lọ wo péèjì tí bàbá wa Sheikh Akeugba Gold ṣe ni. Ǹjẹ́ ìwọ tọ ọba lọ o lọ wádìí ǹjẹ́ ìwọ àti lèmámù àbí ìmáàmù ńlẹ́jọ́ mọ̀ lọ́rọ̀. Tẹ́mi bá fẹ́ bẹ́ẹ̀ gbé ní ìsìn o fẹ́ wá bias lórí ẹ̀sìn ni kò dẹ̀ lè work. Kódà kójó níṣẹ̀ṣe lọ́ba wa bàbá Ghandi wàláì yóò sì gbàṣẹ lẹ́nu rẹ̀. Kí ló ń sọ yìí? Kódà ibi tó bá fẹ́ lọ toró ti wọnú ìjọba sì ní ọba wa Ghandi ó jẹ́ kan gbòógì ọba jẹ́ kan gbòógì nínú society ìjọba. Tán bá fẹ́ wádìí Yunus wọn ò ní lọ sí Maka kán lọ wádìí ẹ̀ tàbí nǹkan báyìí ni la fọwọ́ sí pé kó ṣe o ní àṣẹ Islam tó ní ìlú oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ṣe ráwọn funfun yẹn wọ́n ní báwọn náà ṣe nǹkan wọn. Wọn ò lè pa ti Egypt pọ̀ mọ́ Maka wọn ò sì lè pa ti Iran pọ̀ mọ́ Qatar. No kó lọ gbọ́ kò lè ṣeé ṣe àtọ̀. Ajígini lọ tún ìwé ká alátìtì yín ní lẹ́sìn á sì tún jẹ́ kọ́pọlọ yín ó ṣí torí pé kí ni ẹ fẹ́ máa gbé àwọn èèyàn yà sí ọ̀nà tí ò tọ́ àti níbi ká ṣe analysis ọ̀rọ̀ ní tìwé ẹ máa gbé kalẹ̀ ẹ fẹ́ máa wà lẹ́yìn wípé n tó favour mi ni o ní èjì ń sọ kó sì múlẹ̀ kó lè múlẹ̀. Ajígini no you have to go back to kó lọ ṣe training dáadáa. O tí pass
tó bá páàsì níbi kéwú tàbí gbogbo ìtẹ́ ẹ̀ máa sọ kiri yẹn níbi tí ọlọ́rọ̀ ẹbí dé ò tí páàsì ò lẹ́nu ẹ̀rọ níbẹ̀ ẹnu rí ò gbà ò tiẹ̀ lẹ́nu ọ̀rọ̀ kódà èèyàn ò lè mú advice kankan nínú ọ̀rọ̀ tó sọ honestly kò sí kí lẹ̀ ń lérí sí tẹ́lẹ̀ ẹ lọ́ba kìrìsìtẹ́nì ò lè pàṣẹ fún ọba mùsùlùmí fún ọ̀rọ̀ mùsùlùmí so kí kìrìsìtẹ́nì ò kagbá no ṣó wá tó rí tàwọn pásítọ̀ tó sọ jẹ́ kí n lè sí ẹ̀ ṣó rí tó bá ní àwọn pásítọ̀ àwọn náà ò láṣẹ wọ́n ní lábẹ́ ìjọba pásítọ̀ tó jẹ́ gbòógì tó lórúkọ ǹjọ́gbọ́ bẹ́ẹ̀ ṣe ń rí bàbá wa Redeem pẹ̀lú bàbá Gandhi gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ẹ̀sìn kan náà nájọ jẹ́ gẹ́gẹ́ bẹ́yìn ṣe nífẹ̀ẹ́ Yunusu àbí Yusufu ní jẹ́ ní Yunus gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ rẹ̀ nínú ìjọ yín lẹ̀ ṣe ń dìde tẹ̀ ń sọ̀rọ̀ yìí gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni bàbá wa Gandhi kábíyèsí ìní nínú ìjọ bàbá Redeem tẹ̀rí yẹn bí Yunus tó bá ilé rí ìmáàmù pátápátá nílẹ̀ Yorùbá tàbí kó dọ́dọ̀ bàbá Lágége tàbí kó rí bàbá wa Adam kọ́lọ́mbà wa foríjì wọn ẹ̀tọ́ rẹ̀ yóò tẹríba ni bẹ́yìn bá tiẹ̀ ní òsìkúnlẹ̀ but yóò sì tẹríba fún bàbá gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ bàbá Gandhi pẹ̀lú bàbá Redeem ǹjẹ́ gbọ́ ṣé wá rí bàbá Redeem ipò tó náà ní lábẹ́ àwọn ọmọ ìjọ kéékèèké yòókù ìjọba wọn lọ́wọ́ sí ǹjẹ́ gbọ́ ìjọba lọ́wọ́ sí tó bá nígbà náà yín kìrìsìtẹ́nì ṣé ǹjẹ́ wọ́n ṣe kinní kan gẹ́gẹ́ bó ṣe sọ wọ́n ṣe gbogbo ẹ̀ náà tún yẹ bẹ́ẹ̀ àlọ́ ò tí ì mọ nǹkan kan tó lè máa gbé kalẹ̀ don't defend anybody bọ́rọ̀ bá ṣe jẹ́ ni kó gbé kalẹ̀ àná lọ sọ́hùn kó lọ wádìí ọ̀rọ̀ wọ́n sọ fún ọ náà mẹ́bẹ́ ń bá Yunus ẹ̀ ń bá a sọ̀rọ̀ kí ló mú imá lọ́dọ̀ bàbá wa Gandhi ìròyìn sì jáde látààfin bàbá ò tiẹ̀ mọ̀ ń pa ẹjọ́ Yunus ti pọ̀ jù òwe pípa kọ́la ni ó wá pa nílùú Ògbómọ̀ṣọ́ kó wá ṣe imam kó wá kírun fún wa ni ló bá tán òótọ́ sì ni tí bàbá Gandhi bá ní èmi ò gbà kó o gbé mi lọ kóòtù kó tún máa lóun ṣàdúrà fún mi kò sí tó jọ kò sí lóòótọ́ ni nílẹ̀ Mọ́kà tó bá jẹ́ pé yẹn lẹ̀ bá fẹ́ ṣe ká tún darí sórí ẹlẹ́sìn nígbà táwọn èèyàn Ibùnú tẹ́ríà tán fẹ́ máa dàlúrú tí wọn ò fẹ́ kí lọ síwájú ó dé sí Islam wọ́n mọ̀ tá a yí wọn kú o wọ́n mọ̀ bá wọn fà á kó tó di pé bọ́ sí déédéé nísìn kí ló ń sọ yìí ẹ lè gba ọ̀nà yẹn ipe yín ń gbà náà ọ̀nà ipe kìíní kan irọ́ Yunus ò sì lè lọ gbàṣẹ wá láti Saudi kó lóun fẹ́ fi dúró sílùú Ògbómọ̀ṣọ́ kò lè work ká jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ kò lè work ìlú ẹ̀ Ògbómọ̀ṣọ́ ni Áfíríkà sì ni ìlú èbó táwọn méjèèjì lọ wọ́n wá jíjẹ múmu lọ ni kódà ká tiẹ̀ níjọba ló gbé wọn lọ ká ní scholarship ló gbé wọn lọ ńgbẹ́ bá lọ fún school ní Kuwait ní o ní gbogbo ẹ̀ ní o tẹ́lẹ̀ lọ ka jámíà nkankan ṣèlú yín ni ṣé bẹ̀lẹ̀ tí ń fi ṣiṣẹ́ ṣe no ẹ padà wálé ọ̀nà àtijẹ àti mu kó lè bàjẹ́ gbòókì lẹ́ bá lọ ìyẹn a lè sọ pé jámíà tó Nàìjíríà tó Ògbómọ̀ṣọ́ a lè sọ pé Kuwait tó Ògbómọ̀ṣọ́ kí ni ipa tẹ́ ẹ kó nínú tẹ́ ẹ practice yìí nílùú tẹ́ ẹ wà ní ẹ lọ check
kí nípa tí Yunus kó ní Jamia, bó ló ṣe fi pèpè sí ọ̀nà ogún bàbá Gandhi lòun dúró tì táwọn èèyàn sì mọ̀ ní àṣẹ ọba lọ́la, tọ́ba bá kú ọba kú ní ti bàbá wa Gandhi. Ṣùgbọ́n Yunus ó ní àwọn ẹni tí wọ́n jọ máa dùn tó bá lóun mọ kínní, ṣé nínú àpèrè tiẹ̀ ló lọ́ọ́ fi jókòó sí, nílùú rẹ̀ ló fi jókòó sí ni, àbí nínú ṣó páàsì tán fi lè gbé ọ síbẹ̀. One, Yunus tán bá ló kàkéwò lọ Jamia lọ ìlú èbó ṣe gbá fine, kò ní ọ̀rọ̀ sísọ ìgbéraga àtàìlójútì ọ̀rọ̀ àti ọ̀rọ̀ tá a lè fi kóòlù jọ kò sí lẹ́nu Yunus. Ó dẹ̀ fi jọ ẹ̀yìn Ibn Taymiyyah ni, ó fi jọ yín, ẹ̀yin náà sì lẹ wà lẹ́yìn rẹ̀ tẹ́ǹtì gbọ̀ngbọ̀n. Kí ló mú lọ sí court? Báwo lọ bá tí ó sì wàá mọ́ dúró sẹ́yìn ẹni tó gbé mi lọ sí court? Wọ́n ní tá a bá fẹ́ mú ọ̀tá ẹni á bá ṣọ̀rẹ́ ni. Àdúrà kí ló fẹ́ wà lẹ́nu Yunus tí ó ṣe fọba? Kò sí. Ọba ló ní àṣẹ, ló ní ohun tí ó sì fi ní Yunus àníṣe, kódà tí ó tún pàṣẹ fún gbogbo ìdílé yẹn pé tó ó jọmọ yín kò jọmọ yín, n tó ṣe yìí ó ti kó èrò jọ, ó sì ti jẹ́ èèyàn kan gidi, ẹ gbé síbẹ̀. Wọ́n sì gbà sí lẹ́nu, ṣùgbọ́n Yunus kò lágbára rẹ̀. Ọba Gandhi ò sì fẹ́ kí ìdílé kan kó fi òun sínú tàbí kán sọ̀hún di ọba agbẹ̀gúnjẹ. Bẹ́ẹ̀ ni ilé Ayílára tí wọ́n bá lọ́wọ́ sí lọ́tún lósì, ọmọdé inú ilé ibẹ̀, àṣà inú ilé ibẹ̀ tán bá lọ́wọ́ sí ni Yunus tó lè di full ìmáàmù Ògbómọ̀ṣọ́. Gbogbo bí ó wò lè rí kó lọ nílùú èbó kò káyé. Tọba Gandhi ó ti cover gbogbo ẹ̀ pátá. Ṣé bọ́bà òun náà ló wá gbé síta tó bẹ̀rẹ̀ sí níbú? Ọba sì ya clear níta náà ni. Mọ́ tó fojú ọba yẹn rí ni, mọ́ lọ mọ́ bọ̀. Bí bàbá yẹn bá jáde lásán yóò tún pè miss ṣó láṣẹ láti pàṣẹ fún bàbá yẹn ni. Bàbá wa gbára ẹ̀ lẹ̀ lọ́wọ́ ẹ̀. Ó lè máa kírun sí gbogbo mọ́sálásí ṣùgbọ́n kì í ṣe mọ́sálásí ààfin mọ́sẹ̀. Yes, yídì pé àìmọye. Tẹ́ ẹ bá ṣe yídì ní ìsàlẹ̀ ọjà, a kì í yídì ní òkè ọjà. Yídì ni yídì ó mọ̀ jẹ́, ṣùgbọ́n central mosque tíjọba tàbí tí ìlú kọ́ tó dẹ̀ wà fún torí ọba, àwọn èèyàn tó bá wọ́ba wá, mùsùlùmí ń wá wá, gbogbo ẹ̀ ń wá wá, wọ́n lè wọ ọbẹ̀ kírun. Àwa ti rí mọ́sálásí tó jẹ́ pé kódà èmi bí ẹnìkan tó o bá jẹ́ Christian tàbí mùsùlùmí tó o bá wá mi wá, a lè jọ kírun o kára rẹ bá mọ́. Kristẹni máa ní tó àsìkò òrun tó ń gba Báíbù, ìwọ náà máa kà á, ó lè ṣẹlẹ̀ náà. Báwo ni ẹni tó wá mi wá tó gbé mi lọ kóòtù kó sì pèrun kí n wá dúró lẹ́yìn rẹ̀? Èèyàn ń pèrun fún mi nínú àwẹ̀ lásán tí n sì ń sunkún sí i pé dákun ńbo ni iṣẹ́ wà, dákun ibi iṣẹ́ yín ṣé wọ́n wérò, ó sì ń sọ fún mi báyìí pé wọn ò wá èrò. Kìrìsìtẹ́nì ló wá mú mi lọ ọbẹ̀, mo máa ń sọ̀rọ̀ yẹn lójoojúmọ́. Mo kàn ń lọ náà ni mo bá dẹ̀ pàdé ọkùnrin náà, òun náà ń ṣiṣẹ́ irú iṣẹ́ tí ìmáàmù wa yìí ń ṣe nílùú èbó, kẹ́ ẹ lè bá àmọ́ tá à ń rí. Bẹ́ẹ̀ ṣe rí Yunus nílẹ̀ Yorùbá kọ́ lórí nílẹ̀ Yorùbá, ẹ̀kọ́ lórí nílẹ̀ òyìnbó. Ó lè bútà torí èèyàn tó ti fi wá ẹ̀ hàn báyìí, ó lè jẹ́ nìkan tó ṣónú tó dẹ̀ nígbéraga. Ká mọ́ fọ̀rọ̀ gùn, mo dé ọmọkùnrin yẹn Kristẹni yẹn orí ìdúró báyìí ló ní Àjíà, look at the company, go to the up station number 4, lift gbé mi débẹ̀.
orúkọ mi tán wá rí Muhammed níbẹ̀ wọ́n ní ṣé mo mọ Muhammed lágbájá báyìí mo ní mo mọ̀ ọ́n mo ní kọ́ńpáǹdì kan náà là ń gbé ó láwọn sọ fún mi pé kó bá wọn wá obìnrin Áfíríkà kó wá bá wọn ṣiṣẹ́ mo ní mo fi lò ó ní wá yan ó láwọn wá yan o wọ́n wá ní ṣé mo mọ̀ torí fámílì lè mú mi Muhammed wà ń bẹ tiẹ̀ náà Muhammed kìnìkan ni mo ní ibi káàmpù la ti pàdé tó dẹ̀ jẹ́ pẹ́sìn kan náà ni wá mo sì ti fi lọ láì mọ yìí náà bá ní ńjọ́ yẹn náà sáìn fún mi tí mo gba ìwé yìí pé ó yá máa ṣiṣẹ́ nìṣó tẹ́lẹ̀ mo gbọ́dọ̀ pé oṣù 6 kan tó fún mi ní òmìnira oṣù 4 péré ni mo fi gba òmìnira mo wá délé mo lọ sọ fún mo gbéwèé wá bá Muhammed tí í ṣe ìmáàmù wa mo ní wò ṣé bó oníkun ò wá ẹnì kankan wọ́n dẹ̀ sọ fún mi mo ká ohùn woman náà mo ní gbọ́n tó sọ ó rẹ́rìn ó ní Sister Halima don't worry I don't know say they serious mo lóò ṣe mú mi débẹ̀ ńjọ́ náà mi ò kírun lẹ́yìn ẹ̀ mọ́ wọ́n bi mí léèrè ẹni tó yẹ kí n sọ fún mo sọ fún wàláì tàláì ojú yẹn títí dọ̀tún la mo máa fi ń wò Jamali Suna kódà kí n tiẹ̀ tètè mọ ẹni tí wọ́n ń pè ní Jamali Suna látara wọn mo ti mọ irú àwọn èèyàn tí wọ́n ń jẹ́ tán jẹ́ Jamali Suna níbi tínú wọn lè dé èmi ò sọ pé ìmáàmù Yunus Jamali Suna tàbí Tẹ̀bílíkì tàbí Tìjàníyà rárá inú tiẹ̀ gan-an ó di ọ̀rọ̀ ẹnu rẹ̀ tó fẹ́ ju tàwọn Jamali Suna táwọn wí lọ so ẹ fẹ́ wọ́ ọ mọ́ra ipa ẹ fẹ́ bá jìjà lè jìjà ilé ìkẹ́ ẹ̀wọ̀n ẹni àfi tí ó bá sọ reason tó fi wá ń yàkàyàkà ọba lórí nẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ni and again ó dìgbà táwọn ilé ayé lára tán bá kóra jọ tán jókòó tí wọ́n dẹ̀ gbé tán sọ bó ṣe jẹ́ àìmọye ọ̀rọ̀ tán ti sọ fọ́ba wọ́n ti ní àwọn ọba yẹn tí ò bá ṣọ́ra yóò gbàgbé àpèrè kí ló dé lórí kíni definitely ó yẹ kán díìpù kan wá ọ̀rọ̀ yẹn dáadáa ń bo ló ti wá ó lè jọ́ ọmọ kéwù náà láti pòǹlò tán ti gbé kalẹ̀ bíi yẹ́rìmọ̀ yìí ó ka kéwù lọ́dọ̀ Haúsá tó wá fẹ́ máa fi búlọ́ọ̀fù fún wa ní ilẹ̀ Yorùbá bó sì rẹ̀ ni tó jẹ́ pé ó gba Haúsá ju tó jẹ́ pé mo tún lè fi na bàbá ẹ̀ pa tí sì máa kó púrúfù jáde fún so ọ̀rọ̀ tó wà ń bẹ nìyẹn o Ajígini ọ̀rọ̀ rẹ̀ ò tà àtọ́.